lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù òwe la ó fi. Bí ọ̀rọ̀ bá sọnù òwe la fi wá jáde. Ẹ kú ilé ẹ kú kàlẹ̀ ní gbogbo ibikẹ́bi tẹ́ bá ti láǹfààní láti tún máa gbọ́ mi. Arélùmọ́ bí owó ọ̀rọ̀ ló tún dé, yóò tún so lówó ẹ̀ ní màsọ́màsọ́. Òwe Yorùbá TV náà nìyí, Òwe Yorùbá TV nìyí, níbi tá a ti ń dára wa lẹ́kọ̀ọ́, sọ ìtumọ̀ òwe fúnra wa, sọ ìwúlò òwe fúnra wa, pẹ̀lú àwọn ìtàn tó bí òwe lọ́lọ́kan ọ̀jọ̀kan. Kì í ṣe nítorí àwa, nítorí àwọn tí ń bọ̀ lẹ́yìn wa ni, torí a kì í júbà fòògùn sínú rọ̀run. Bákan náà orò tá a bá ń ṣe, tá a bá ń lé ọmọ kéékèèké sẹ́yìn, kò sí méjì, irú orò bẹ́ẹ̀ yóò parun ni. Àkọlé òwe lẹṣin ọ̀rọ̀ fún tòní, òun náà ni mo pè ní àjànàkú tí a gbé ọ̀fìn dè. Erin mojú, erin ọ̀bá bẹ̀ lọ. Àjànàkú tí a gbé ọ̀fìn dè. Erin mojú, erin ọ̀bá bẹ̀ lọ. Tó ìṣẹ̀lẹ̀ tó dìtàn tó padà di òwe yìí wáyé lẹ́yìn ikú Ààrẹ Ọ̀nà Kakanfò Olúyẹ̀dùn ni. Àwọn Ìjẹ̀bú Rẹ́mọ ló wá bí àwọn ará Ìbàdàn lógun kan. Àwọn ará Ìbàdàn láwọn ò lọ, ṣùgbọ́n Olúyọ̀lé lọ sógun ọ̀hún. Olúyọ̀lé jagun, ó ṣẹ́gun, ó kẹ́rù, ó sì kẹ́rù bọ̀ wálé. Bọ̀tì inú àwọn Ìbàdàn ò dùn sí ogun tí Olúyọ̀lé lọ yìí. Báyìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣẹ́ gègé ọ̀tẹ̀. Bí bá ti ń padà bọ̀, àníjọ́ wọlé. Wọ́n láwọn ò ní jẹ́ kí Olúyọ̀lé wọ ilẹ̀ Ìbàdàn mọ́ láéláé. Àwọn Ìjẹ̀bú Rẹ́mọ tọ́lọ̀ bá jagun kó yẹ amúlẹ̀ ilé sọ́dọ̀ wọn, kó máa gbébẹ̀ kó má wálé mọ́. Wọ́n láwọn lọ fogun dí mọ́bodè ni. Àwọn ò ní jọ́ kọjá Ìjẹ̀bú sọ́nà Ìbàdàn, àwọn ò ṣe mọ́jẹ̀bú ni. Ṣẹ́ẹ̀sì mọ̀ wípé kò sí ní tó pamọ́ lábẹ́ sánmọ̀. Bá a ti ń yọ́ sólà ń yọ́ gbọ́. Olúyọ̀lé gbọ́ ọ̀tẹ̀ tí wọ́n ń dì mọ́ pé wọ́n láwọn ohun ò gbọ́dọ̀ wọ̀lú Ìbàdàn mọ́. Ìbàdàn ti fi ogun dé Olúyọ̀lé. Wọ́n ti ṣẹ́ ogun dé, wọ́n ti kó ogun jọ dé, pé bí bá ti ń yọjú sí Ìbàdàn báyìí káwọn bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú ẹ̀ ni. Wọ́n kúkú mọ̀ pákọ́ni ni, kò sì dá lójú ogun tó lọ, òun pẹ̀lú àwọn ọmọ ogun rẹ̀ lọ́lọ́. Wọ́n ti múra lẹ̀dẹ̀ wọn. Kàkà k'Olúyọ̀lé ó gba ibi tí wọ́n ń dúró dé. Sẹ́mọ̀ pájọ́ ò ní rorò kó sójúlé méjì. Àwọn tí wọ́n ń gbógun dúró dé, ọ̀nà kan ni wọ́n rèé dúró sí. Ẹlẹ́kẹrú, ọ̀nà elékùrọ́ lọ́gbà wọlé ń tiẹ̀ láàrin òru. Ẹni tí wọ́n ń dúró dè ó ti wọlé lẹ́yìn wọn. Ńlọ wá sọ fún wọn pé àjànàkú tẹ́ gbé ọ̀fìn dè. Erin mojú, erin ọ̀bá bẹ̀ lọ ni. Láti gbà yé wá o làwọn ọdẹ àtàwọn oníjàlá ti bẹ̀rẹ̀ sí ní kí Olúyọ̀lé pé àjànàkú tí ẹ gbé ọ̀fìn dè. Erin mojú, erin ọ̀bá bẹ̀ lọ. Láti ìgbà náà ló sì ti dòwe o. Láti ìgbà náà ló ti dòwe tí Yorùbá ń pa. Irúfẹ́ èèyàn wo là ń pa òwe yìí fún? Onífura ẹ̀dá ni. Onífura ẹ̀dá ni. Ẹni tí kìí fi taratara, tí kìí fi gbogbo ara jókòó. Ẹni tó ṣọ́ra bí ajá tó fura ju adáhùn ṣe lọ. Àwọn ni wọ́n pè bẹ́ẹ̀. Ẹni tí kìí fi gbogbo ẹsẹ̀ tẹ̀lẹ̀, bí ó bá tẹ̀lẹ̀ yóò wólẹ̀. Irúfẹ́ ẹni tó jẹ́ pé gbogbo ìgbà tẹ́ bá ti pète ìjàmbá nítorí ẹ̀ kò ní wá sásìkò òun. Láńkẹ́lẹ́ lòmíì ó mu ẹmu ju ìtùn lọ, ṣùgbọ́n ọjọ́ tẹ́ bá fi májèlé sínú ẹmu ni ò ní wálé ẹmu. Ẹ máa wọ̀nà kankan, sọ́gbẹ́ni ò ní wá lónìí ni, kò lè ṣe kọ́mọ̀ mẹ́mu lójúmọ́. Wọ́n máa retí ẹ̀, wọ́n máa dúró dè é. Ṣùgbọ́n àjànàkú tá a gbé ọ̀fìn dè. Erin mojú, erin ọ̀bá bẹ̀ lọ. A lè lo òwe yìí fún àwọn èèyàn tá a kẹ́ tàkúté ìjàmbá lẹ̀dẹ̀. Ṣùgbọ́n tí wọn ò wá lásìkò láti kó sínú tàkúté ìjàmbá tá a kẹ́ fún wọn. Ńlá bá sọ pé àjànàkú tá a gbé ọ̀fìn dè. Erin mojú, erin ọ̀bá bẹ̀ lọ. Òwe lẹṣin ọ̀rọ̀ fún tòní, òun náà nìyí. Àkàndá ọ̀rọ̀ Awíkonko náà ló kọ mi. Ṣé gbàgbé
ẹ jẹ́ á mọ̀ ṣèrántí àṣà, ẹ má jẹ́ á gbàgbé èdè àti àṣà wa tẹ́nitẹ́ni èkísà lọ́la tàn. Èdè àti àṣà yìí ni ìdánimọ̀ wa. Jẹ́ kí n sáré yan kinní kan fún ọ. Lórílẹ̀‐èdè Amẹ́ríkà nìkan yóò tó 50 ilé ẹ̀kọ́ gíga ìyẹn yunifásitì tí wọ́n ti ń kọ́ èdè Yorùbá níbẹ̀. Àìmọye ọmọ orílẹ̀‐èdè Amẹ́ríkà tó jẹ́ òyìnbó ní sọ Yorùbá tó dùn mọ̀ràn lẹ́nu àti wá ṣe tàwa tá a lè dé gan àmọ́ wúlò rẹ̀ àmọ́ iyì rẹ̀. ẹ jẹ́ á gbé èdè àti àṣà Yorùbá lárugẹ. ẹ subscribe sí channel yìí Òwe Yorùbá TV. Òwe Yorùbá TV kò ná ọ ní nǹkan kan, kò ná ọ ní dátà, bẹ́ẹ̀ ni ọ̀nà olówó. Sáà kan kílíkì lórí subscribe button, lẹ́yìn ẹ̀ yóò gbé aago kan jáde fún ọ, kílíkì lórí ẹ̀ yóò mọ fún ọ notification tí n bá ti gbé Òwe Yorùbá sórí YouTube. ó mọ̀ wípé tó Àkàndá tún ti jù mí lẹ̀ o. Àwọn chánẹ́ẹ̀lì tí mò ń dá sílẹ̀ yìí kì í ṣe wípé mò ń dá sílẹ̀ fún ẹwù, ṣùgbọ́n mo mọ̀ wípé mo ní oríṣiríṣi nǹkan láti fún ẹ̀yin èèyàn mi tó jẹ́ wípé ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo lè gbà fún yín. Ká má dá lóró pọ̀ mọ́ sàpà, ká má sọ òwe níbi tá a ti ń kàwé, ká má kàwé níbi tá a ti ń sọ̀rọ̀ òṣèlú, ká má sọ̀rọ̀ òṣèlú níbi tá a ti ń sọ̀rọ̀ ìdílé, ká má sọ̀rọ̀ ìdílé níbi tá a ti ń sọ ìrírí ayé. Ìdí nu tí mo fi dá channel oríṣiríṣi kalẹ̀ lórí YouTube. Ẹ sì mọ̀ wípé ẹ sì gbà wípé oríṣiríṣi làwọn nǹkan tí Àkàndá ní nínú ọpọlọ. Èmi náà kọ́, Ọlọ́run ọba ni. Ọlọ́run ní kájọ bẹ̀ kó má fi wá wọ́n ra wa. Tẹ́ bá ní nǹkan pàtàkì láti bá mi sọ, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257. Tó bá sì wù yín tẹ́ fẹ́ kún mi lọ́wọ́ náà, tẹ́ wò wípé ọmọdé yìí ó ń gbé àṣà àti èdè Yorùbá lárugẹ ni, ẹ jẹ́ káwa náà ó tì ń dì, ẹ jẹ́ á gbé lárugẹ. Lórí WhatsApp náà ní ká ti sọ̀rọ̀ +1 937 969 0257 +1 937 969 0257. Ẹ má gbàgbé ẹ láìkí péjì mi lórí Facebook Àkàndá ọ̀rọ̀ Àwíkọ́nkọ́. Àjùwà ṣe o.